ọ̀wẹ̀só dédé ẹ̀wọ̀n ọmọ Ìjẹ̀bú àtolólùfẹ́ Ìjẹ̀bú káàkiri dédé àgbáńlá ayé ẹ̀kú dédé àsìkò wé o. àtúnfọ̀ èsì bàbá Ìjẹ̀bú tún gbé wa lọ́tẹ̀wé lórí abala òwe rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ sí òwe kọ̀rọ̀ kò bá sọnù òwe rẹ̀ òfin wa. òwe rí bàbá Ìjẹ̀bú mú wa lọ́tẹ̀wé fọ́ kájọ máa yànnàná rẹ̀ kájọ máa tú kájọ máa ta ká má tọ́ òwe náà ó jílẹ̀ dẹ́ o. ó di ṣàṣà nínú àwọn ọmọ ìwòyí rèé gbọ́ òwe náà rí gbèlè ta sí fọ́ kọ́mọ ìdáhùn àbí ìtumọ̀ rẹ̀. àgbàlagbà náà pàápàá ó di ṣàṣà òwe sáà máa yànnàná rẹ̀ lénìí. òwe náà rí alágbòrò ògìrì rèé dọ́mọ dúró dé ọlọ́ṣinṣin mẹ́rin fọ́ ó jílẹ̀ dẹ́ alágbòrò ògìrì òun rèé dọ́mọ dúró dé ọlọ́ṣinṣin kiri ìtumọ̀ rẹ̀ ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ máa gbádùn ara ẹni. àwọn ọba ẹni fún alágbòrò ògìrì rèé dọ́mọ dúró dé ọlọ́ṣinṣin kọ́mọ bá ṣẹ̀ṣẹ̀ ní dàgbà lábínú iye rẹ̀ lábínú àwọn ẹbí àdìjọ máa ṣòjòjò àwọn ẹbí àwọn iye wọn afọkàn sáré lọ sí ọbẹ̀ ògìrì wá kàn máa ta dẹ̀ sí wọn á gbé wá wọn á má gbó wọn á má rò wọn á má kí ọkọ mi pálẹ̀ kó mu ní gbogbo náà pálẹ̀ ọkọ mi kó mu ní gbogbo náà. alágbòrò ògìrì rèyìn rèé dọ́mọ dúró dọ̀ lọ́ṣinṣin níkànmọ́ bá dẹ̀ dàgbà kó dé oníyàwó kí ìyàwó mi dẹ́rùn ní kíṣìnì kí dédé náà mi ṣe ṣìrìn kó mi dẹ́ kó mi ṣe ṣìrìn ìyàwó rẹ̀ ọlọ́ṣinṣin rèyìn alágbòrò ògìrì rèé dọ́mọ dúró dé ọlọ́ṣinṣin. òwe ó sábà máa ń wáyé kí ìyàwó kò bá mìíràgà bu ọkọ rẹ̀ yéye jù fọ àfẹ̀mí àfọkọ mi kó ń bá fẹ́ ọkọ rẹ̀ pẹ̀lẹ́bí òwe àdìjọ jáde nígbà náà wọ́n á sọ ń fọ sí mẹ́dọ̀ ìyàwó alágbòrò ògìrì òun máa rí dọ́mọ dúró dé ọlọ́ṣinṣin rẹ̀ kò bá ṣàlàwẹ́ mẹ́rin ọmọ ni a ti mọ̀ dáhùn rẹ̀ a ti mọ̀ túmọ̀ rẹ̀ fọ òótọ́ ni o kó ń bá sí bínibíni ẹ má lè sí fẹ́nifẹ́ni torí náà kájọ fi ìwé kájọ fi ṣe àríkọ́gbọ́n torí fọ sọjọ́ lọ títí o. alágbòrò ògìrì ìdọ́mọdúró dọ̀ lọ́ṣinṣin o ẹbí iye àwọn ọ̀rọ̀ alágbòrò ògìrì ìyàwó òun rọ̀ lọ́ṣinṣin kájọ fi ṣe àríkọ́gbọ́n. ṣọlá kúnmi Sanni Afronimus lórúkọ mi èdè ayé ń pè mí ní bàbá Ìjẹ̀bú tẹlifídíà Afronimus tẹlifídíà lórí YouTube Facebook Instagram àti dédé náà ẹ má pàdé mi níbẹ̀ kájọ máa gbádùn ara ẹni lórí abala òwe rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ sí òwe wọ́n ṣe é o.